koríko dé gbòǹgbò dé ẹ̀yin olóde ẹ bá bọ́ wá lóde káàárọ̀ òjò. Ẹ ṣe ọ̀rọ̀ ojúde ọba ìlú Èjìgbò pẹ̀lú bí a ṣe rí wọ̀nba tó síwájú. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wò pé ìjẹ́ngbà tí wọ́n ń ṣe ojúde ọba nílùú Ìjẹ̀bú àtèyí tí wọ́n ń ṣe nílùú Ìlọrin ṣé kìí ṣe pé ní Èjìgbò gan-an ni wọ́n ṣe náà lọ rèé wá rìn àjò ojúde ọba tí wọ́n náà jáde, àbí bóyá gbà tí wọ́n ti rí pé tí Ìjẹ̀bú ń dùn wọ́n ti rí pé tí Ìlọrin ń ta lẹ́nu ló jẹ́ kí wọ́n lọ rèé ṣe ìrìn àjò tiwọn. Rárá bẹ́ẹ̀ kọ́. Nígbà míì àwọn ìlú mi a máa fẹ́ gbìyànjú láti gbìyànjú ìrìn àjò kan tó bá jẹ́ pé kìí ṣe tó ní ṣe pẹ̀lú ìran wọn á di àbùkù. Mo kí bàbá wa kábíyèsí ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọsìn fún àṣeyọrí eléyìí tó wáyé fún wọn àti ìjòyè àti gbogbo àwa ìlú lápapọ̀ níbi ọdún ojúde ọba Ògìyán ìyẹn nílùú Èjìgbò, torí pé ọ̀tọ̀ lèrò ọ̀tá, ọ̀tọ̀ lèrò oníbàjẹ́, ọ̀tọ̀ lèrò aláròká, ọ̀tọ̀ lèrò àwọn ènìyàn tó jẹ́ pé nígbà tílẹ̀ tó ṣú tílẹ̀ tó mọ́ láyé ọpẹ́ tó yọ. Bẹ́ẹ̀ sì ni kò sí èèyàn tí ó fẹ́ kí n tó kù díẹ̀ káàtó kọ́sẹ̀ lọ́jọ́ ẹ̀yẹ ẹ̀hún. Bàbá mo kí n kú oríire nítorí pé àjàgà tó gbọngbọ́n Olódùmarè ló gbé kù lọ́rùn yín. À ń sọ yìí nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ eléyìí tí máwọn ènìyàn máa sọ wóróworó lẹ́nu. Bákan náà ni mo kí gbogbo ìjòyè ìlú pé a kú oríire, a kú àpáyàn, a kú kó lè dára, a kú ìdílé mú, a kú ìmọ̀lẹ̀ sà. Mo tún kí àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ kí ètò ojúde ọba Ògìyán tí wọ́n jẹ́ kó ṣeé ṣe. Tí mo bá ní kí n máa kà wọ́n ní ení èjì ẹ̀ta, wọ́n níye lórúkọ, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ a kí gbogbo ọmọ ìlú Èjìgbò lápapọ̀, àwa tá à ń bẹ nílé, tá à ń bẹ lóko àti tá à ń bẹ lẹ́yìn odi. Ojúde ọba Ògìyán eléyìí tí ó ti wáyé a mọ̀ pé ọgbọ̀n ọdún ní òmùgbọ̀ ẹ̀mí ni ó tún jẹ́, torí pé tó bá tó di níwòye àmọ́dún ó tún máa tún dùn, ó máa tún ní oyin jù bẹ́ẹ̀ lọ, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé ohun tá à ń retí àti ẹ̀rí a ṣe bí àwọn ohun àṣà oríṣiríṣi ó máa jẹyọ ní ojúde ọba ni. Òótọ́ ni bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n lọ́jọ́ tẹ́nìyàn bá gùn kọ́ ló máa ń kan ọ̀run. Ìgbà tí àwọn Ìjẹ̀bú tí wọ́n ń ṣe tiwọn, wọ́n ti celebrate 100 years lórí ojúde ọba tí wọ́n ń ṣe, nítorí pé ó jọ mọ́ ìran wọn ló ṣe ṣe é ṣe fún wọn. Bó ṣe jọ mọ́ ìran tìlú Ìjẹ̀bú iná lọ jọ mọ́ ìlú tèjìgbò náà. Bẹ́ẹ̀ ni ìgbà tó jọ mọ́ nírìn àjò yẹn ṣe wáyé o. Ìyẹn la ṣe ń kí ẹni tó rò ó, ẹni tó gbà á àtẹni tó tún wá jẹ́ ló tẹ̀ pé kinní yìí ìtọ́ dáa ni ẹ jẹ́ ká mọ̀ ṣe. Bí ó tilẹ̀ jẹ́ pé ọdún Ògìyán wa l'Èjìgbò òun náà la reform, òun la ṣètò ìrìn àjò la tó sọmọ́. Mo kí bàbá wa síwájú ti ilẹ̀ Ìjìgbò pé aṣíwájú tó Olódùmarè tó pè yín ní agbára lọ́wọ́ Olódùmarè ẹ ó síwájú ìrìn àjò náà pẹ́, ẹ̀mí yóò gùn níwọ̀nba àgbà bí ikú ọ̀bá ti pa onílé òde rẹ̀ ò lè ewu kókó. Òde yín kò ní ewu kókó báyìí, bẹ́ẹ̀ náà ni òde ẹnìkọ̀ọ̀kan wa ti ń gbọ́ wa pé a kú ayẹyẹ orí kádún eléyìí ti ọdún Ògìyán ojúde ọba. Ọ̀rúnmìlà fi yé wa ní Ọ̀wọ́n Ẹlẹ́jìgbò gẹ́gẹ́ fún alára rẹ̀. Èjìgbò ló lójúde gẹ́gẹ́ bí Fábó ti fi yé wa níwájú ta bàbá wọn níjọ wọn dán ni wọ́n máa ń gbìn. Bá a bá sì bìyàn tó bá mọ̀ tó wọ́n mọ̀ sọ pé òótọ́ sì ni o pé a mọ̀ lóde eléyìí tó jẹ́ pé ó tó ká máa ṣe ojúde ọba ká máa ṣe àyájọ́ ẹ̀ ní tòótọ́. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa nínú Ọ̀wọ́n Ẹlẹ́jìgbò yàtọ̀ fún ọmọ Ọbàtálá tí wọ́n jẹ́, ó ní Elédùmarè ní máa tọ́ sí igi wẹ́lẹ́wẹ́lẹ́. Ọ̀wọ́n Ẹlẹ́jìgbò ló ń gbọ́n. Ayákọ ọkọ ni ògbéyẹ̀wò járun adíbá fún Òréré eléyìí tí ṣaya Ẹlẹ́jìgbò. Òréré eléyìí tí ń ṣe aya Ẹlẹ́jìgbò òun ní sọ fún wọn níjọ́ náà ọlọ́jọ́ ayẹyẹ tòun ó lójú òde láti ṣe o. Ẹ rí i pé ìrìn àjò ń tà ṣe bí tọkùnrin ti pọ̀
ẹni tóbìnrin pọ̀ ṣùgbọ́n tóbìnrin tó pọ̀ ju tàwọn ọkùnrin lọ. Ẹ̀yin obìnrin ọdún yín ni. Òrérí ayé Eléjìgbò ó ti sọ fọ́kọ rẹ̀ ó ní ìrìn àjò tọdún yìí tó ń fẹ́ ṣe ó lójú òde lòun ó ti ṣe. Aya Eléjìgbò ni. Eléjìgbò fẹ́ fẹ́ ó gbé agbára lé lọ pé lágbájá yá àṣẹ tó bá wọ̀ ẹnìkan ọmọ pa bágbára bó bá dánwò obìnrin ẹ̀yin obìnrin ẹ má jà sí agbára lò bó tiẹ̀ jẹ́ pé bá a bá ní kọkùnrin gan mọ̀ sí agbára lò ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ń darí wa àbáwọn tí ọkùnrin gan ti ń lo agbára sọ́pọ̀lọpọ̀ wa gan sáwà gan ọmọ sí agbára lò àtọkùnrin àtobìnrin ẹ má jẹ́ ká sí agbára lò ẹ má jẹ́ ká sí agbára lò gẹ́gẹ́ bí ọ̀wọ́n Eléjìgbò tí ń jẹ́ kí ó yé wa. Ó ní igbó yìí lọ bá sẹ́ńkì lè rí Eléjìgbò ọkọ̀ mi ò rí ọmọdé ò ayé Eléjìgbò ojú òde nílò ojú òde nílò ó tún bù sàá ó tún rìn sàá ó tún ní Olódùmarè ní máa tọ́ sí ibi wẹ́lẹ́wẹ́lẹ́ àyàpọ̀ ọkọ ní ògbéyẹ̀wò jáwé tó wá fún òréré eléyìí tí sáyé Eléjìgbò ó ní ọdẹ yìí lẹ̀ bá gbé níwájú ìta bàbá wọn ní ti fọdán sọlá bí ọ̀bà wa sọdán mọ́ lákòókò tá bá wa ta tẹ́ǹtì tọ́jẹ́ pé ata kánópì ajẹ́ pé àti ìjà ìpa ìta bàbá wa náà sínú bẹ́ẹ̀ ni látásí láti ń sọlá láti mú ẹwà ìrìn àjò láti mú jáde nínú àwọn ìmọ̀ràn tó wáyé ká fi kún àwọn ìrìn àjò yìí bó bá tún fẹ́ di níwòye àmọ́dún gbogbo ohun tó bá jẹ́ bí ìdílé kọ̀ọ̀kan bàbá gbà wọ́n nímọ̀ràn kí ìdílé kọ̀ọ̀kan máa múra pẹ̀lú yẹ̀yẹ́ wọn kó ní kálukú kó máa múra àṣà kí wọ́n máa múra jáde láti máa kọjá níwájú kábíyèsí kó bá máa juwọ́ sí wọn kínú ará ilé ọmọ ọdún kínú ará ọkọ ọmọ ọdún ìmọ̀ ṣe yìí eléyìí yóò jẹ́ ká lè máa gbé àṣà wa lárugẹ tí yóò sì mọ gbogbo ayé èyí táwọn ìlú Ìjẹ̀bú tí wọ́n ṣe lọ́dún ni in fact nígbà tí wọ́n tiẹ̀ pé wọ́n ní colourful event bí a bá ń ṣe tá a sì múra sí i tá a gbìyànjú lórí ẹ̀ gbogbo ará mi ti ń gbọ́ mi nílé ǹjẹ́ mọ̀ pé nígbà tí wọ́n ṣe tìlú Ìjẹ̀bú àwọn tí wọ́n jẹ́ òyìnbó gbẹgbẹ wọ́n ń sọ pé irú ètò wo lẹ tún ṣe tó dáa tó báyìí torí pé wọn rírú ẹ̀ rí àìrírú ẹ̀ rí yẹn ló máa mú àwọn òyìnbó wá wo tiwa ṣùgbọ́n bí a bá ń ṣe pé ẹja kọ́pì tiwọn ká máa lọ síbẹ̀ pé wọ́n wá yẹ̀ wá ní ìwúre ńbẹ̀ pé ká wá wúre ká wọ súùtù ká dè pápá àbí wọ́n wá yẹ̀ wá lábẹ́ àpẹ́ àgbà ẹ̀kọ́ wá jẹ́ pé jàlábíà làwa wọ̀ wọ́n rí jàlábíà rí súùtù tá a fẹ́ lò pátá àwọn ẹni ṣe kò lè jọ wọ́n lójú ṣùgbọ́n tẹ́yà bá múra ìbílẹ̀ tiwa tí ọba gúnwà sórí ìtẹ́ tí gbòye gúnwà sí orí àpèrè bẹ́ẹ̀ ni tí gbogbo bọ̀rọ̀kìnní ìlú tẹ́lẹ̀ náà gúnwà sí ààyè wọn tí gbogbo aráàlú nílé lóko tó ní kálukú náà tá a múra tí wọ́n bá rí wọn pé a jẹ́ pé bá a ṣe sọ pé àṣà yìí a mọ̀ nípa rẹ̀ tó àṣà ètò níbi tó kù sí o ẹ wo orí ìmúra yìí ṣe mọ̀ pé nínú àwọn ìmúra wa àṣà wa tó wù yìí tó jẹ́ pé ní líìdì lágbàáyé nínú àṣà wa ni bá àṣà wa bó ṣe ń lì ìyẹn ló ṣe ń wu àwọn òyìnbó kí wọ́n fẹ́ àwa tá a jẹ́ dúdú pàápàá jùlọ ọmọ káàárọ̀ oòjíire torí pé ìgbéyàwó wa bá a ṣe máa ń ṣe ọjọ́ ohun yìí àti ẹ̀yẹ pàtàkì lójú wọn àkàìmọye àwọn òyìnbó ni wọ́n fẹ́ wọn tó jẹ́ pé nítorí ìgbéyàwó tó mọ̀ pé òun máa wọ aṣọ ìbílẹ̀ ètò ìbílẹ̀ máa wáyé wọ́n ní kóhùn òkúlẹ̀ wọ́n ní kóhùn ọ̀dọ̀bálẹ̀ lòun ṣe fẹ́ fẹ́ mọ́ wa àwa ta wa lásà kò jọ wá lójú àmọ́ rírì rẹ̀ ńgbà tá a mọ̀ sáwọn ẹgbẹ́ pé ayé ti kọjá báwọn báyé bá tiẹ̀ kọjá báwọn ìjẹ́wọ̀ tó tiẹ̀ jóbìnrin bí bá ní kó o múra òde pé kó o tiẹ̀ wá lórí wọṣọ ìbílẹ̀ kan ṣó o tiẹ̀ ní aṣọ òmúròde ìró ṣó o ní nílé ìyàtọ̀ fún rápà tí ọkàn náà wọ́n mú lásán pé ilé ìgbà ìmúrò láti lọ rèé fi wẹ̀ gbogbo yòókù ṣó kó tó ní bí aláfiṣe lẹ́yìn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹni pé ọmọ ìjọba ìbílẹ̀ Ìjìgbò a tún kí wa lẹ́ẹ̀kan sí pé àkú ọdún bákan náà a tún jẹ́ kó yà pé gbogbo abá ṣe ń bẹ nílé lóko ẹ jẹ́ ká máa ran ara wa lọ́wọ́ bí a bá ríra wa nídàálẹ̀ ká má ṣèṣe pa àmọ́ra wa ká má ṣèṣe pa àdára wa mọ̀ ká má ṣèṣe pé ẹni àmọ̀rí ìbá kú ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìkànnì wa ìkànnì gbogbo wa ìran àtẹ́lẹwọ́ ó máa ń fi òde ṣọ̀kan ni àtàǹpàkò báyìí ló máa ń ya tiẹ̀ sọ́tọ̀ ẹ má jẹ́ ká ya tiwa sọ́tọ̀ kí ìtẹ̀síwájú ìgbédìde ìrìn àjò yìí kó lè bá a ṣe yá wa kó lè yá débi tá ò tiẹ̀ rò àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan orúkọ mi ò yí padà Evangelist Adéifá ìwà lẹ́sìn ẹ tún wo díẹ̀ sí nínú àwọn
ohun tó wáyé lójúde ọba lọ́jọ́ náà. Ẹ ṣé. Bye.